ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò àdúrà mi ń gbà gorí afẹ́fẹ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. tóní ló tàlejò ẹ̀sùn mọ́ bí. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. bàbá pẹ̀lú màmá o ẹ̀sùn mọ́ bí. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ẹ̀kọ́ nílé pàlejò kan súnmọ́ bí. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò àdúrà mi ń gbà ó ti yá. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. látẹnu àfàwà Sheikh Amidi. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò ọlọ́gbọ́n ètò olóye o. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. eléyìí yàtọ̀ sí tiwo tó wòrò. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. onílé tàlejò ẹ jẹ́ a jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò àdúrà ń gbà tí gorí afẹ́fẹ́ o. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. lójoojúmọ́ nínú Ramadana. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. láti bẹ̀rẹ̀ àwẹ̀ títí yóò fi tán. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. látẹnu. ṣètò ọlọ́run. ìyẹn lè rìn lórí omi kó sì má jẹ ní aburú kó sì jẹ́ pé ní ọlọ́run ní. ń tá lọ wò ní pé ó dáa nítorí kí ló ṣe fẹ́ rìn lórí omi só fẹ́ fi máa gbowó lọ́wọ́ àwọn yẹn ni pé ẹ máa wo ìrìn lórí omi nísìnyí o ẹ máa wo wọ́n bẹ̀rẹ̀ sí ní dáwó fún ìhùn kọ́ magician ló. àmọ́ nílùú iná wọ́n là ní ṣe wá sí a sì ṣe wá sí. sódò odò wà bẹ́ẹ̀ ni a sì gorí odò kọjá torí wọ́n fẹ́ lọ jíṣẹ́ wọn á gorí odò wọn sì tẹ̀lé wòlíì ọlọ́run kò ṣe nítorí owó kò ṣe nítorí kán mọ̀ kò ṣe nítorí kán kírun. òjò fẹ́ rọ̀ àwọn èèyàn náà sì ṣe wá sí lọ́wọ́ wọ́n sì ní ọlọ́run òjò yìí má ti yọ̀ rọ̀ yá sí tán òjò wá rọ̀ àwọn èèyàn lọ́nà. àwọn àbí ànílò òjò ọlọ́run ó sì bá wà rọ̀ òjò sì bẹ̀rẹ̀ sí rọ̀ àwọn èèyàn lọ́nà. tí wọ́n torí ẹ̀ ṣe àti irú tí wọ́n pè nígbà tí wọ́n fẹ́ ṣe ni yóò túmọ̀ bí wọ́n ti jẹ́ báńkà Suratu Shu'ara 221 títí dé 223 alunabbiukum ala man tanazzalu shayatinu tanazzalu ala kulli affakin athim. alunabbiukum ala man tanazzalu shayatinu tanazzalu ala kulli affakin azimin yurikuna sam'a wa akisahum kazibun. Ọlọ́run bá ní alunabbiukum ẹ jẹ́ kí n sọ fún yín máa kì í ṣe suhal wọ́n wá tú sí ìfọ̀ ọmọ tẹ̀síìrù. ẹ jẹ́ kí n sọ fún yín ala man tanazzalu shayatinu àwọn tí Sàítánì máa ń bá dòwò pọ̀ tanazzalu ala kulli affakin athim. àwọn òwúrọ̀ èèyàn ní Sàítánì máa ń bá dòwò pọ̀ àwọn tí ń rọ jẹun nú èèyàn àwọn ọ̀daràn èèyàn kírímínà oníjìbìtì ohun tí ẹni tí ń báyàwó yàwó sùn ọlọ́tí àwọn tí Sàítánì máa ń bá dòwò pọ̀ nù yulikuna sam'a wa akisahum àwọn àjọ̀nú kan bẹ tí wọ́n láǹfààní àti lọ máa jí ọ̀rọ̀ gbọ́ lẹ́nu àwọn màláíkà ọ̀rọ̀ tí wọ́n bá wá jí gbọ́ mú máa wá sọ sétí àwọn tí wọ́n ti jọ múlẹ̀ àwọn tí wọ́n bá máa wá jíṣẹ́ mú wọn wá ṣe bí ẹni pé wọ́n mẹ́mí. já bàbá ẹ̀jẹ̀ rí níwájú ọmọ ènìyàn já ẹ̀jẹ̀ rí ọmọ ènìyàn gbọ́dọ̀ rin ìrìn àjò. àwọn tí wọ́n máa wò ká báwo ló ṣe bàbá wọn fẹ́ rìnrìn àjò yulikuna sam'a wa akisahum kazibun. àwọn àjọ̀nú kan ni wọ́n lọ jí ọ̀rọ̀ yẹn gbọ́ àwọn màláíkà àwọn láǹfààní àti wọ inú sánmà láti máa rí kádàrá
tán bá wá rí kádàrá tán tó fẹ́ ṣẹlẹ̀ nínú ayé wọn a máa wá sọ láàrin ara wọn pé báyìí ó ṣẹlẹ̀ báyìí ó ṣẹlẹ̀ àwọn àjọ̀nú kan máa wá gbọ́ níbi tí wọ́n ti sọ níbi táwọn sápamọ́ sí táwọn bá wá gbọ́ wọn á bá wọn tí wọ́n ti jọba múlẹ̀ nínú èèyàn wọn máa wá sọ sí wọn létí pé àwọn gbọ́ báyìí báyìí fẹ́ ṣẹlẹ̀ sí èèyàn báyìí báyìí àwọn máa wá wí bọ́ta wọn á ní wòlíì ni torí pé yín máa ń ríran kò wòlíì kankan àjọ̀nú nílò àjọ̀nú ní segin ni o nílò owó kò ní kẹ. wọ́n á ní wàá máa ń yá aṣọ àǹdíkiri rahamani suratu Zukhruf verse 36 wàá máa ń yá aṣọ àǹdíkiri rahamani nukọ yidilawo shaytanahu fahuwa lahu qarinu. ومن يعش عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قرين. Ọlọ́run jẹ́ àmọ̀nà àìpé gbogbo ẹni tó bá lọ darapọ̀ mọ́ Ṣẹ̀tánì tó bá lọ bá Sátánì múlẹ̀ èyí Sátánì bí adó wọn ṣe èmi láǹfààní mo máa wọn yẹn ńláńlá ìwọ sì máa ṣe báyìí fún mi ìwọ máa ṣe báyìí fún mi àdèmà tó wà lọ bá Sátánì múlẹ̀ yálà kó lè máa fò lóògùn kó lè máa jáde láago kan òru kó máa dé láago mẹ́ta òru èyíkéyìí ìmùlẹ̀ tó bá lọ bá Sátánì ṣe máa ń yáṣu anzikiri ramani Ọlọ́run ní ẹnikẹ́ni tó bá lọ bá Sátánì múlẹ̀ nùkọ́ jírí láwù ṣaitọ́nì fáwọ́ aláwù kọ̀rí wọn àti Sátánì ó jọ wọ náà ni o kò ní bá rẹ̀ lálejò náà ìyẹn ò wá kò disqualify pé àwọn èèyàn míì ń bẹ tó ń lẹ́bùn nínú èèyàn tí wọ́n sì sásábẹ́ agbára Ṣẹ̀tánì ẹlòmíì ò sásábẹ́ agbára Ṣẹ̀tánì ó lẹ́bùn Ọlọ́run fún lẹ́bùn ẹ wò sẹ́yìn nínú ọmọ ó wà lórí mímbàrí ní Mẹdínà ní ìṣe kútúbà lọ́wọ́ ó sì rán àwọn èèyàn kan lọ sójú ogun ànábì òsì láyé máa ń jọ́ náà ẹni tó wá jẹ́ àmírù àwọn tó lọ sójú ogun yẹn wọ́n ń pe orúkọ rẹ̀ ní sáríyà máìlì tí wọ́n wà ìrìn àjò tí wọ́n wà sí Mẹdínà ìrìn àjò 15 days ni wọ́n fi rìn lọ 15 days míì wọ́n fi rìn bọ̀ ojú oṣù kan wọ́n wá wà Mẹdínà àwọn tí wọ́n wà lójú ogun ibi táwọn èèyàn wà lójú ogun yẹn àwọn ọ̀tá ti wà lẹ́yìn òkè tí wọ́n ti dọ́ọ̀jì síbẹ̀ pẹ̀lú dà lọ́wọ́ tí wọ́n retí pé kọjá báyìí káwọn kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni. ni Umaru bá pariwo látòrí mímbàrí tó wà ní Medina ya sariyata alijabala ya sari ó wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ya sariyata alijabala ya sariyata alijabala ó sì ń bá kútùbà rẹ̀ lọ. ó ní ìrẹ sáríà ṣọ́ra níbi òkè yẹn ìrẹ sáríà ṣọ́ra níbi òkè yẹn ìrẹ sáríà ṣọ́ra níbi òkè yẹn àwọn èèyàn wá ń fọwọ́ dira wọn mú ní mọ́ṣáláṣí pé ṣèṣe pé wọ́n ti ń wò wá ṣe wútúbà tán jọ jímọ̀ làwọn kan bá lọ bá Sayyidina Ali torí wọn lè lọ bá ẹ̀rù bá wọn wọn ní ilé ẹ̀ka tí wọ́n rù ṣe wútúbà lọ́wọ́ wúwí báyìí tí ìdí pé káwọn lọ bá wá ẹni tí ó tọ́jú rẹ̀ wọ́n yà kí bẹ́ẹ̀ nǹkan ti ṣe Sayyidina Ali ní kò lè tó bá wọn ẹja lọ bá wọn ọ̀ bá lọ àwọn àdọ́dọ̀ rẹ̀ bàbá lẹ́ẹ̀kan tẹ̀ ń ṣe wútúbà lọ́wọ́ ẹ̀ ń gbé sáríà ẹni kó sọ́ra níbi òkè sáríà ó ti lójú ogun ìrìn àjò tó wà jìnnà síbí kí ló ṣẹlẹ̀ Umaru ní tó bá di ìwọ̀n iye ọjọ́ báyìí sẹ́ni ní tó ṣẹlẹ̀ ẹ̀ mọ̀ kò sọ jù bẹ́ẹ̀ lọ. nígbà táwọn tí ń wá dé látọjú ogun náà bá sọ pé ọpẹ́lọpẹ́ Umaru lára wọn wọn ní kí ló dé díẹ̀ báyìí ló kù káwọn ọ̀tá ó pa àwọn níbi wọn sápamọ́ sí àwọn kò gbọ́ ohun Umaru ní ti sọ pé ìrẹ sáríà ṣọ́ra níbi òkè yẹn ìrẹ sáríà ṣọ́ra níbi òkè yẹn ìyẹn sáríà bóò ló ti rí wọn. yìí sì ṣàdébí ẹ̀kún Ọlọ́run ní àwọn èèyàn kan bẹ̀bẹ̀ ìlànà mi fi sọ fún wa náà àdìsí náà ó ní gbogbo sẹ́ńtúrì kọ̀ọ̀kan lọ́lọ́run máa ń dá àwọn èèyàn kan tí wọ́n à ń pè ní mọ̀hádásùn ẹ̀kọ̀ọ̀kan ọ̀rọ̀ ó máa tẹnu wọn jáde tí kì í ṣàwọn ni wọ́n sọ
gba orí ahọ́n wọn sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn èèyàn tó wà bẹ́ẹ̀ ó gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n rò pé òun ló sọ fún nǹkan ọlọ́ni àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ ànábì ní àwọn èèyàn kan ṣe kí ni wọ́n á fà nínú wúmọ̀ ó ní wúmọ̀ ló tẹ̀wé lára wọn ni yóò sọ yẹn lànàbì kò sì sọ yẹn di ẹni tẹ́ ẹ máa wá sìn tó ń tinú wa sọ yẹn di aya prophet Caleb òṣùpá àdín yóò wá sọ rẹ̀ di prophet tó bá ti pè rẹ̀ ń prophet títí fi ń pawó kì í ṣe ni Ọlọ́run kì í ṣe kí ni kì í ṣe ni Ọlọ́run Umaru tọ́lọ́run ṣe bẹ́ẹ̀ kò fi pawó jẹun kò máa fi lu àwọn èèyàn ní jìbìtì kò máa lẹ́yìn máa gbé sòrò ayé yín wá o mo ti rí vision kò ṣe bẹ́ẹ̀ ọmọ kan bẹ nígbà yà nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam ọmọ kékeré ni ní Medina gangan gbogbo èjì ọmọ ọdún ọmọ yẹn ń dọ́nà kò ju bí 9-11 lọ Ànábì dé bá a ní Medina ni Ànábì wá gbọ́ tí wọ́n ń sọ̀rọ̀ ọmọ yẹn pé ọmọ kan wà nínú Medina yà bà mí ọmọ ni nígbà wà níjọ́ kan wà láàrin àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ wọ́n jọ ń ṣeré ìka máa ṣe tẹ́ntẹ́ sùwé kankan Ànábì wá kó àwọn sábà lẹ́yìn ó ní mo tiẹ̀ fẹ́ tọ́ ọmọ yìí lọ Ànábì wá lọ bá àwọn àjọ ń sọ̀rọ̀ Ànábì béèrè àwọn béèrè kan lọ́wọ́ rẹ̀ ó béèrè lọ́wọ́ rẹ̀ ó wá bí léèrè ó ní ta ni báwo ni mo ṣe jẹ́ ó béèrè lọ́wọ́ Ànábì bẹ́ẹ̀ Ànábì bí léèrè bẹ́ẹ̀ pé báwo ni mo ṣe jẹ́ ó ní Ànábì tọ́lọ́hun rán níṣẹ́ ló jẹ́ sọ bẹ́ẹ̀ bá ní Muhammad sallallahu alayhi wa sallam. ó sọ àwọn èèmọ̀ ọ̀rọ̀ tí yóò máa wò wípé irú èjì yìí láwọn ọ̀rọ̀ tí mo ń sọ ẹ máa ń rí fíṣà sáwọn èèyàn táwọn èèyàn bá wá bá yóò máa sọ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú ilé wọn yóò máa sọ fún wọn láyé Ànábì gangan ọmọ yẹn wà Mẹ́dínà Ànábì ò torí ẹ̀ nìkan lọ pa òun náà sì torí ẹ̀ pera rẹ̀ ní Ànábì Ọlọ́run máa dáwọn abàmì èèyàn míì bẹ́ẹ̀ tí kò ní í ṣe pẹ̀lú kí ni o àjọ̀nú àmọ́ yìí tí o fi mọ̀ pé eléyìí àjọ̀nú ń lò ala kulli afáàkìnì àti tó bá ti jẹ́ pé irọ́ ni ẹni yẹn máa ń bá wọn ṣe sí irọ́ ní ọwọ́ rẹ̀ àbí jìbìtì àbí ká bá yàwó sùn àbí ká máa ṣàgúdà àjọ̀nú lélẹ́yìn ń lò tó ṣàgúdà ẹni kín lága bíyàbíyà tí ó mú mọ́ra wọn ẹ ti mọ̀ pé lè ẹ̀tọ́ lọ́nkọ́ àjọ̀nú nílò ẹlòmíì wà yóò ti síjú ẹlòmíì wà yóò ti wẹ́jú wọn à ní àbúrò ti mu sìgá yẹn tán báyìí ní máa ń ríran ni àjọ̀nú nílò àwọn ẹ̀dá kan ń bẹ nínú àwọn ẹ̀dá Ọlọ́run à ń pè wọ́n ní muakibat àwọn muakibatu a máa sọ̀rọ̀ tiwọn náà fún wa níjọ́ mi ibẹ̀ láwa gbà wọnú ọ̀rọ̀ àwọn oníjẹ́rọ̀ àníyà subhana rabbika. ètò àdúrà mi ń gbà ó ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. látẹnu àfọwà Sheikh Amidi ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò ọlọ́gbọ́n ètò olóye o ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. eléyìí yàtọ̀ sí tiwo tó wòrò ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. onílé tàlejò ẹ jẹ́ àjọgbọ́.